Ọba Abdulrasaq Afọlábí Ọláṣẹ́ni bàbá ẹni bí ẹni èèyàn bí èèyàn olójókòó mọ̀ ọ́n pè wọ́n fa mo fẹ́ wá kí bàbá mi Abdulrasaq Abíóyè ẹ̀tọ́ bá mi kí bàbá oníhùn kan tó ní olójókòó bọ̀ kí bàbá mo tó wá kí bàbá ò ní pọ̀tàn bàbá eléyè ò ní pátá ọmọ arókè ìmọ̀pọ̀ náà kí bàbá tó bí èyí lọ́mọ òkè làárọ̀ bá gbọ̀ wọ̀lú ìpọ̀tàn ẹ̀yin lọ́mọ àdìlẹ̀ gbogbo ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí fìsàfìsà. Ẹ̀yin ló máa dìlẹ̀ gbogbo ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí fìsàfìsà. Ìwé ọmọ arókè mọ́gàn ọmọ òkè làmí òkè gbẹ̀mí ó sàṣàṣà. Ọmọ òkè ló pè mí ẹgbẹ́ òkè ọba pè mí kọ́ ẹ má ba ẹ lọ sí kọ̀tún ilé. Òkè ní gbé wa lékè gbogbo wa nílé bàbá tó bí èyí lọ́mọ. Ọmọ olókè méjì takotako ọmọ olókè mẹ́rìndínlọ́gbọ̀n lókè là ń ké sí. Ẹ bá yẹ kí gbogbo ẹ̀yẹ tó bá bàbá oníkọ̀tún gbé ẹ̀yẹ oníkọ̀tún ẹ bá ṣe ẹgbẹ̀yọdẹ àbẹ́ ẹgbẹ̀yọdẹ. Gbogbo ẹ̀yọ́ ìkọrin là alùpàá lówó àyíkẹ́gbẹ́ ọlọ́sà lọ́dọ̀ wa ẹlẹ́kàwé là ẹlẹ́kàwé lówó àyíkẹ́gbẹ́ ọlọ́sà lọ́dọ̀ wa yìnbọn kí bàbá oníkọ̀tún. Èmi ò lè sọ wáyé lọ́wọ́ sọ́dọ̀ bàbá tèmi lẹ́yìn tẹ̀lé. Ẹ̀yìn òjò ọmọ aláṣà ìjà omi ìlọ́dọ́gba. Ẹ̀yìn òjò bàtà ló fà tí ọba kú àmọ́ àtòrí wọlé bí ìsẹ̀. Ọdún pé máa torí kì í bàbá tèmi. Ẹ̀yin ọmọ àbọ̀ òjò ọmọ síta gbogbo yìí lábọ̀ wà lọ. Ẹgbẹ́ fà sílẹ̀. Ogún tẹ̀mí ogún àbí ogún tẹ̀mí lọ́dọ̀ dandan. Lọ́wọ́ ẹ̀ lẹ́yìn bàbá tèmi. Ọkùnrin ni adúlá ẹgbẹ́ àríwá lọ́kùnrin àwọn olùkọ́ dàgbà máa olójòkúrè. Bàbá mi olùkọ́ bàbá mi tó lójú ònáwó. Orí kì í bàbá tàwa nílé bàbá tó bí èyí lọ́wọ́. Èèyàn tó bá ní ẹlòkẹ́ bàbá lé nílé bá. Olùkọ́ fún ìnáwó. Ẹ̀gbọ́n mo ti ó bà láyé, mo ti ó bà tó tó bà, mo ti ó bà tó tó bà láyé. Eléyìí ló gbé ọmọ àṣà ìgbà ọba tó wọlé ọba wọn sọ pé kí n gbòòrò ọba àṣà àtàlọ́yà. Ọba fẹ́ máa ń borí ká ọba bá tó ní ìyá ọmọ. Olórí Sàlífà tí wọ́n ti lọ́wọ́ yìí kì í bàbá tàwa. Ìbáríkà bàbá ayọ̀ ọdún olórí Sàlífà tì. Èèyàn tó bá ní ẹ̀kọ́ bàbá òun lẹ́ni dé bá. Ẹ wá bá ní kí bàbá mi bàbá onínú rẹ̀ lẹ́sà ọlágbójú ààrẹ wá sí. Orin tìlú kọ̀tún ṣe lọ́la fi ara
onígbòdùn kọ́ sí ń bẹ̀rẹ̀ láàfíà nínú rẹ̀ èèyàn tó bá ní ẹ̀lọ́ kẹ́ ẹ̀ mọ́bọ̀ ọ̀lẹ́ nílé bá àṣẹ̀ṣẹ̀ gbẹ̀yìn ogún ṣe ẹgbẹ̀rin ọdẹ àbẹ́ ẹgbẹ̀rin ọdẹ ẹgbọ́n ṣe ẹgbẹ̀rin ọdẹ àbẹ́ ẹgbẹ̀rin ọdẹ ẹ̀sùn bá ṣe yí tán a ó ṣoríire àmì a ó ṣoríire bá ṣe yí tán a ó ṣoríire. Cultural troupe, please. Cultural troupe, please. Yes, gẹ́gẹ́ bí àlàkalẹ̀ ètò yìí mo sọ fún mo ní àtòkò ìkọ̀tún. Nínú ọjà yìí ni wọ́n bí wá sí, nínú ọjà yìí ni wọ́n bí wá sí o. Àwa làlà ṣàwá, àwa làlà ṣàwá. Ewúro làgbà igi, ewúro làgbà igi. Ewúro làgbà igi, ewúro làgbà igi. Igi gbogbo ẹ̀ bọ̀wọ̀ fún ewúro, ewúro làgbà igi. Ẹ jáde òràn wa, ẹ jáde òràn wa. Ẹ jáde òràn wa, ẹ jáde òràn wa. Eré ni wá ti sáré jù, ẹ jáde òràn wa. Eré o, eré o, ìjó ìjó, ìjó ìjó. Eré là ń ṣe kì í dá má ṣẹlẹ̀ o. Eré là ń ṣe kì í dá má ṣẹlẹ̀ o. Ìjó ìjó, ìjó ìjó. Eré o, eré o, ìjó ìjó là ń ṣe kì í dá má ṣẹlẹ̀ o. Ìjó ìjó là ń ṣe kì í dá má ṣẹlẹ̀ o. Ọmọ àròkè adé, ọmọ àròkè adé o. Àwọn sọ́ni nìkan fún ẹ̀ lọ́mọ àròkè. Ọba wa kó pé tẹ̀lé olóyè ogun, lọ́dẹ ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí ẹsẹ̀ ó sì kọlẹ̀, lọ́mú ọba wa o. Báyọ̀ bá olóyè, ọ̀gbẹ̀ kan tó máa gba ìró, níbo nílé olóyè máa jó, àgbàmì ayá, àìlélẹ̀ olóyè máa rìn, ọ̀rìn bẹ́rẹ̀ máa tó. Ọba wa kó pé ẹ̀mí olóyè ogun, ọba wa kó pé ẹ̀mí olóyè ogun, lọ́dẹ ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí lẹ́sẹ̀ ó sì kọlẹ̀, lọ́mú ọba ẹlẹ́rìí máa gbà ọ̀kan nínú ilé ọba ní èpè dọdẹ èpè ọláni ọmọ kámọ́wọ́ oníláyọlú wọn làwọn ó kàn án fà àwọn òbí àti àgbà ìkọ̀tún kánú márùn sẹ̀mọ́ orí àpò ẹsìnlẹ̀ tí ó sábọ ẹsìn ọmọ ètò ìkọ̀tún tọ̀ wọn ní kò ṣeé bẹ́ sí kìkì ẹlẹ́yìn ló pọ̀ ẹni àpò olúkọ̀tún káwọn ṣe ìkọ́wọ́ ọmọ ọmọdé
ní ọwọ́ mi ò tó sí, mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sí, mo yí ká òkú, ìsìnkú mi lọ́wọ́, ìsìnkú mi lẹ́nu, mo gbé sí lọ́jà ìsìn òtà, mo gbé sí lọ́jà ìsìn olówó, ọ̀dà ní àkúdẹ̀ lọ, òkè lápá káyè ní kọ̀tù ilé, ọmọ àparò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ìkan sáré kábàkábà, ìkan sáré káfòkáfò, èyí tó ní káfògùrù, káyè kó olúkọ̀tún rẹ̀ dákẹ́ sí, ṣó lọ́wọ́ àdì sí àkúlẹ̀ wọ nílé bàbá tó bí mọ́mọ́, bá ní ọlọ́ta ní òbọ́bà rẹ̀ bí àgbẹ̀. Ọmọ ọlọ́ba tún yan, ọmọ àtúntà tún tẹ̀kí ẹni tẹ́fá. Kí ló dé ó fi balẹ̀ lọ́rọ̀ ọba ẹni fọwọ́ pọ̀nà àpò mẹ́jọ gbé ẹni fọwọ́ kọ̀dí ọ̀tọ̀ àpò àtàlẹ́ Adébáyọ̀ ẹgbà mi. Fẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ yìí, ó jẹ́ kan tó tó wá di pé ọ̀sán bàbá wa ọ̀tàrò tí ń lù kàpà ó wà níbi ẹ̀ka àbọ̀ sí ìlú ìtọ́jú. Ní ìpínlẹ̀ mẹ́jọ tí ń sọ Yorùbá nílẹ̀ Nàìjíríà wa yìí, a kóra wa jọ, àwa ń jẹ́ Yorùbá ọba sọ̀rọ̀ tí a wà fún pé àṣà Yorùbá kò gbọdọ̀ parun, wọn ò sì gbọdọ̀ bàjẹ́. Ààrẹ wa oníwà tòkò yìí ọlọ́kùn àti ìjẹ̀lẹ̀ tó ní ààrẹ ẹgbẹ́ Yorùbá ọba sọ̀rọ̀ ẹ̀ka lọ́sí ìfẹ́. Àwa pín lẹ́kalẹ́ka apá stéètì méjì kọ̀ àyàn àṣojú ààrẹ níbẹ̀. Ẹ tó wà fún Kwara Kogi òun náà ní Olútùmọ̀ ti ìlú Òjìlú. Ẹwà Olútùmọ̀ òun ní igbákejì ààrẹ fún Kwara Kogi. Bẹ́ẹ̀ náà tí akọ̀wé owó Ọlásọlẹ̀ ti ìlú Lásọlẹ̀ ẹ káàbọ̀ sí ìjókòó. Ẹni tó jẹ́ àfúròfin tó ọ̀rọ̀ fún wa gbà á nímọ̀ràn tí wọ́n ń pè ní legal advice, a máa ń pè ní òjijì ọmọ òun náà ní olú ti Ìgbọ́kọ̀dá nígbà ní tòsí odidi ọmọ. Nínú àwọn tó láàbì wa nínú ẹgbẹ́ ló wà pé òun náà ní kábíyèsí kejì tó wà láti ìlú Ìjòkú ẹgbẹ́ ìdáàbò. Mo kí bàbá wa olóògùn ti ìlú Olóògùn. Tí bàbá ṣe dàgbà tó kò sí nǹkan tí mo ṣe níbí tí ò wá. Nígbà tí bàbá ṣe 50 ọdún lórí oyè, mo wá wò pé